bàbá wa Mr. Akeem Fajobi Oríyọmí òní lọ́jọ́ ìbí yín o, happy birthday sir. alhamdulillahi rabbil alamin. bó bá wọn ẹ mọ kó jíire lópo lé àgúnlá, bó bá wà fẹ́ bòjú kó jíire nísà rẹ̀ àgúntẹ̀tẹ̀. bí bàbá wa ọlọ́jọ́ ìbí bá ti jíire àbùṣe ti bùṣe. Mr. Akeem Fajobi Oríyọmí, bàbá olóríire onínúure oníwàre adùnbárìn mátòsí ọ̀rẹ́ tọmọdé tàgbà. lónìí ọjọ́ 13 oṣù kọkànlá tá à ń sẹlẹbírẹ́tì yín, àkìyí pé orí kádùn o, ìgbà ọdún kan ni. ó yá lórí ayé mi lórí jíjẹ àti mú, lórí lílọ àti dídé, kí lọ́lọ́run mi fẹ́. kílẹ̀ wí. Mr. Akeem Fajobi Oríyọmí, àdúrà wa fún yín ni pé arapápá ńlá bẹ́tu, ibi gìjàgìjà ńlá bẹ́kùn, òjòjò ní so kó má lè nájà, kòkòkò lára ọ̀tá lé, ẹ̀ní kú ẹ̀ní rùn, kẹfà ikú dẹ́gbẹ̀ra. àwọn ọmọ yín ò ní yàn kú, iṣu ọmọ jìnnà fún yín jẹ, láàbí ò ní ṣẹlẹ̀ sí tẹbí tara yín kankan. bí ìdálẹ̀ ń gbé nípínlẹ̀ Niger, ilé ò ní lé yín, ọ̀nà ò ní nà yín o, orí olórí ò wá ní kéré iṣẹ́ yín. ọdún eléyìí ò ní jáṣe mọ́, ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe lókè èèpẹ̀. àmín ya Allah. ní báyìí Oriki ló kù. bàbá wa Oríyọmí, ẹ̀yin lọ́mọ Fajobi ọlọ́kọ̀, ọmọ àrẹ Aagberi ọ̀gá nìyí, ọmọ yòóró, ọmọ àṣewọ̀tún mójúlé koko, ọmọ pèsè dèmí ń yà lábọ̀. bí n bá tètè dé o mèsè náà jẹ, ọmọ ògbárùgbà alárúgbó rẹ̀ nù gbẹ̀rẹ̀ sóògùn làyà. kálárúgbó parúgbó ẹ̀ mọ́, bàbá yín sọ̀rọ̀ bó bá dọ̀la. ọmọ ajíbọ̀rọ̀ ńlẹ̀ ní ajífọ̀lá rọra, ọmọ àlébà ọ̀tá adúró gbẹ̀ngbẹ̀ níwájú ogun, ọmọ akọ̀má gbọ́ tèké adúró gbẹ̀ngbẹ̀ nídìí òdodo, ọmọdé òmu àràbà ìlú ti bẹgbẹ́ ẹlẹ́rù, omi ńlá ti tẹ̀rí ìkìlẹ̀lẹ̀. Mr. Akeem Fajobi Oríyọmí, happy birthday to you sir, long life and prosperity. àwọn ọmọ ló ń kí fún tọjọ́ ìbí.